turbatun turja wala wathanu wala qabrun lahu sababun minal asbabi qabrun lahu sababun minal asbabi. Mo wà lébi òun náà ni nígbà tá a fẹ́ parí first year ni wọ́n pè mí pé tọ̀ ilẹ̀ Lárúbáwá yín náà ti dé. Ìfà story díẹ̀ wà gbé lẹ́yìn náà because gẹ́gẹ́ bí ẹni tí ò lọ yunifásitì rí tí àwọn èèyàn ọ̀dẹ̀rán kan pé lọ́yọ̀ lọ yunifásitì ó ti dùn mí náà yá lọ bùnmí máa wọ̀ pé mo ti wà yunifásitì Nàìjíríà because nígbà wọn that was in 1989 ni mo wà ní ABU common kí wọ́n fún yàn admission indirect entry l'ABU nígbà we were the first set. Yes, àwa ni first set wọ́n kọ́ gbà l'ABU pé wá ṣe 100 level 200 level ni wọ́n máa àwọn tó bá ní level àbí nǹkan kan so gbogbo nǹkan yẹn ó mú ti bù mí pé lẹ́yìn náà ti ráwọn yẹn tó mọ̀ pé ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ ni wá dì sí náà nígbà tí ó gbọ́ pé wọ́n ní mo fẹ́ lọ Madeenah àwọn náà kéwú ó kéwú ọmọ Ọ̀yọ́ state ọ̀rẹ́ ni wá dì sí náà so ọ wá sọ fún mi jọ òun lẹ́ni tó fẹ́ discourage mi gbà ọ wá fi lọlé ọmọ lọ kọ́ ìmọ̀lá wà ní tọ́lá alẹ́mọ̀lá wà ní mọ́tọ́ kìíní ẹ̀ dúdú mẹ́ni but again ọlọ́nkọ́ bá ń san màmá tó bí mi lẹ́sẹ̀ dáadáa mo fẹ́ kí lè yọ jẹ́ kọ́ fáwa àwọn tí ń bá ń gbọ́ náà mo rò pé mo ta kò wọ́n rí nǹkan bá láwọn fẹ́ mo dẹ̀ máa ń rí i pé ń padà máa jásí dáadáa so fẹ́ lọ Madeenah lódodo ọ̀rọ̀ bàtà admission dé mo ti fẹ́ parí fọ́ọ̀sì ẹ̀ ní faculty of law l'ABU tí ó kọ́ mọ̀ ń gbà yẹn àǹtí mo sì kéré nígbà mo padà tí mo wálé náà gbà yẹn náà ǹjí màmá bí mi náà ni pé èwo làáfà rẹ̀ fẹ́ mẹ́ mo ní ọ̀nà wa lọ Saudi ni ibẹ̀ náà ni wọ́n máa lọ tó bá fẹ́ yọ lọ tàwọn náà. Allahu Akbar. And I did reluctantly mo gbọ́dọ̀ sọ yóò but níjọ́ tí omi fẹ́ máa bọ́ lójú mi ní ti ìdùnnú tí mo rántí 1989 ní sọ fún yín it was 2019 ọdún mélòó ni ṣẹlẹ̀ ìṣirò rẹ̀ 30 years so afa 30 years exactly. Mo wà ní ABU again ní 2019. Ẹ ti padà wálé nígbà náà. Of course mo ti 2017 mo ti di professor of law. Wow. So 2 years after àti mo ti di professor ABU wá invite me as a professor of law. Pé kí n wá address Judges Conference táwọn host lórí Islamic law of finance. Mo wá wà nù hòtẹ́ẹ̀lì tí wọ́n fi mí sí lálẹ́ ẹjọ́ yẹn èmi àtàwọn ọ̀rẹ́ mi gbogbo wa náà ọ̀rẹ́ ni wá dì sí àwọn tá a jọ wá school ní 1989. Abdulwahab ti dàgbà lọ́ọ̀yà nísìnyí ó jẹ́ chairman àwọn lọ́ọ̀yà Abdulgalada Abuja gan MBA but ọ̀rẹ́ mi dáadáa ni wọ́n wá pè nàbí mi mo gba wa ń sọ ọmọ náà Abdulwahab sọ ọmọ ibi tí mo wà. Mo ní that same Congo campus ní faculty of law ABU wa in Zaria. Ó ní kí ni ìṣe mbẹ́ mo ní wọ́n invite mi ni mo ní Abdulwahab sọ ọmọ tí mo rántí nísìnyí. This same faculty tí mo kọ́ 30 years ago as a student tí gbogbo yín wò pé ní lọ kéwú jẹ the same university wa pè mí after 30 years man above something ni pé and none of you has become a professor. Allahu Akbar. Àkàrẹ́ ni náà jẹun náà òdodo lọ sọ ọ̀rẹ́ òun but ó jẹ́ kébì ó tún rántí pé alhamdulillah. Ẹ gbọ́rọ̀ sáwọn màmá lẹ́nu. Point tí mo fẹ́ fà ní.